ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ ètò àbá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣòtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe o lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. wàhálà ìsìn tá a gbé dé ẹ wo ibi tó bá wá dé gbogbo ẹ̀yin tẹ́ mú ẹ̀sìn kankan out market ẹ wo ibi tẹ́ kó bá ìsìlámù dé nílẹ̀ Yorùbá ìdáná yóò ti fi hàn. mo lè yà gbàgbà ẹ̀sìn ẹ ti dé ẹ má jẹ́ káwọn bòkóbòkó yọ wọlé Yorùbá kò dẹ̀ sí tí ó encourage wọn láti wọlé Yorùbá tó gbogbo àwọn àfàtì ẹni radical ideology níjọ́ tí ẹ gbégùn mi wọ̀ Ìbàdàn mo pariwo ńjọ́ náà mo ròyìn bí àwọn Boko Haram bí ẹ ṣe ń tún bú èèyàn láti pàkọ́tẹ̀ bánàjì mo sọ ńjọ́ náà mo ní sa safe nílẹ̀ Yorùbá are we safe ṣe ṣọ́ pa safe torí pé gbogbo bí tí màálù bá ti ń lọ lékelèké máa ń tẹ̀lé ni ibi ẹ bá ti rí lékelèké màálù ó jìnnà bẹ ibi ẹ bá ti rí màálù lékelèké ó jìnnà bẹ wọn tó máa ń tọpasẹ̀ ara wọn ní nǹkan bú ní tẹ̀lé ní bú nǹkan re ní tẹ̀lé ní re mo sọ fún yín jọ náà mo ní kùn mí tẹ gbé wọ̀lú yìí tẹ gbé wọlé Yorùbá yìí ṣé yóò lẹ́yìn re ṣé yóò lẹ́yìn re ẹ̀fọn jáde bíi tata máa bẹ́ẹ̀ bú mọ yorùkọ tẹ fún mi ṣé nítorí ẹ̀ náà lè gángọ̀ nítorí akéwùgbà gold àti gangrene up àti ebu àti ìgbé out market kí ni result ibo lẹ bá dé ìdáná yóò ti fi ha. ó kàlà òkà mi yẹkùnú wàkùdà jùzàtún wà. mo sọ níjọ́ náà mo ní tẹ́lẹ̀ bá tètè paná tó fẹ́ dò yìí egungun orí ènìyàn àti egungun gbáàyà ènìyàn wọ́n á sọ dìgì tí wọ́n fi máa kó náà tẹ̀ wọ́n pààyàn rẹpẹtẹ ẹwọ ń tọ́sẹ̀lẹ̀ ní káyàmọ́ tán bàbá máa ń pè ní káyàmọ́ náà ni wọ́n máa ń pè káyàmọ́ làwọn Yorùbá mi máa ń pè ẹwọ ń tọ́sẹ̀lẹ̀ ní káyàmọ́ wọ́n á gbẹ̀sìn á gbẹ̀sìn ó sì di àpárá ẹni wọ́n á gba ṣẹ̀ríà mi ò gba ṣàríà ó sì di àpárá ẹni mùsùlùmí wà ní 70% àwọn èèyàn tí wọ́n pa ẹ̀jẹ̀ ń sàn bàlá wọ́n fi pààyàn tó súnmọ́ 200 láàrin wákàtí díẹ̀ fi aṣọ yẹn sílẹ̀ láàrin wákàtí díẹ̀ wọ́n fi pààyàn tó súnmọ́ 200 ní tìtorí ọ̀rọ̀ ẹ̀sìn oríṣìí mẹ́rin òní àwọn terrorists tí wọ́n bẹ ní Nàìjíríà ìpìlẹ̀ gbogbo wọn ní Boko Haram àwọn another sect àwọn làwọn Lakurawa another sect àwọn làwọn Ansaru ọ̀tọ̀ làwọn Iswap kò sílẹ̀ tí ó wà deadly nínú gbogbo wọn àmọ́ ìyàtọ̀ ń bẹ nínú manner of operation module of branding wọn ìyàtọ̀ ń bẹ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rí tí a bá wọ̀ ìlú kan tí a kọ́kọ́ ń ṣe wá sí fáwọn èèyàn ẹ lọ wá díẹ̀ Boko Haram gangan ni Lakurawa ìṣèlú wá síbẹ̀ àwọn ọ̀pọ̀ ni wọ́n jẹ tí wọ́n jẹ dúró ni Iswap ìṣèlú wá síbẹ̀ Ansaru ìṣèlú wá síbẹ̀ àwọn ni wọ́n kọ́kọ́ jáde tí a bá sì fẹ́ bẹ̀rẹ̀ tí a fẹ́ máa báwọn èèyàn sọ̀rọ̀ bí Sèkáwù ṣe present yẹn làwọn náà present pé nahnu Ahlus-Sunnah wal-Jamā'ah kama qala Imamul Islami Sheikh Abdul Wahhab bí Sèkáwù ṣe máa ka yẹn bẹ́ẹ̀ làwọn náà kọ́kọ́ kà wọ́n introduce ara wọn pé Ahlus-Sunnah ni wà o Salafi làwọn o ìtàwọn ilé wa irú ẹ̀ náà ni wọ́n lò fún àwọn èèyàn wa ní Káyàmọ́ ta ló ń pè nǹkan bẹ́ẹ̀ yẹn irú ẹ̀ náà ni wọ́n lò fún àwọn èèyàn wa ní Káyàmọ́ wọ́n ń ka òfin àwọn èèyàn rí pé òfin ṣẹ̀ríà àtẹ̀gbé wa yìí ó yàtọ̀ sọ́rí jìnnà ṣẹ̀ríà mùsùlùmí lórí ẹ̀ bá pé kan ò ní tako ṣẹ̀ríà àmì ìtẹ́yìn gbé bọ̀ yìí political ṣẹ̀ríà ni destructive ṣẹ̀ríà ni eléyìí ti yàtọ̀ sí ṣẹ̀ríà tí wọ́n ń lò ní Saudi Arabia lásìkò yìí ṣẹ̀ríà kápá ni kápá ni wàláì ní majority tí wọ́n ń gbé bọ̀ mo sọ ńjọ́ náà pé gbogbo ẹ̀ lọ́wọ́ wọn ló wà kámúni lókun lọ́wọ́ ẹ̀ ló wà káde ní mọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ ló wà kápá ni lọ́rùn lọ́wọ́ ẹ̀ ló wà gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ló wà. omi jọ náà lọ́wọ́. fàyínà náírà bílẹ̀ òde ẹni tó ti kà á fàyínà dẹ́rùbà àwùwálù àdàmọ́. ọ̀rọ̀ ní síwájú ogun òrìn ní síwájú ọ̀tẹ̀ ètè ní síwájú fìtínà bẹ́ẹ̀ ni onílàákà ẹ̀yìn àgbààgbà lẹ̀ Yorùbá wò náà. fàgbọ́n ní tòmí náà kà á tóbi lẹ́yìn tá a ṣe é.
ṣe wọlé sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin tẹ́ ti wọlé ẹ bá mi share ní 10 times ẹ bá mi share jìnnà ọlọ́run share orí kan yìí ẹ bá mi follow page ẹ follow YouTube wa ẹ bá wa like ẹ bá wa comment ọba mi ò ní da yín dá bùkátà bá a ṣe ń ṣe wá síta láàgó níta náà fún mi pé appreciate ẹni kẹ́ ẹ máa bá wa share ẹ máa bá wa like ẹ máa follow wa ìyẹn ó máa jẹ́ ká mọ̀ yìí pé ẹ appreciate iṣẹ́ tọ́lọ̀ gbé fún wa nítorí náà àrọ́ tààtàrọ̀ máa jí wa mí jìjà mú. ويوبق أن يكون لا أجرام. Ànábì ní ọ̀nàkàlẹ́mùtánàtìhún gbogbo ẹni tó sọ ẹ̀sìn di ogun Ànábì lẹ́ẹ̀ ní nísinmi láyé. ọ̀nàkàlẹ́mùtánàtìhún ẹ̀mẹ́kàlẹ́ Ànábì lẹ́ẹ̀ ní sinmi. ọ̀nàkàrọ̀ Ànábì ní yóò bàjẹ́ fún gbogbo ẹni ọ̀sẹ̀sìn lógún. ẹni ó ní mùsùlùmí ẹgbẹ́ òun tó ní kì í ṣe mùsùlùmí rí àdánwò ikú mùsùlùmí kọ̀mọ̀fẹ́ ká ayé lára mọ́ ẹ̀yin lẹ fà á ẹ̀yin mùtàṣàtìjú ẹ̀yin oníkankankankan àdínì ẹ̀yin onífìtínà àdínì ẹ̀yin aládẹ́wò àdínì ẹ̀yin lẹ fà á. Trump ń sọ̀rọ̀ lamẹ́ríkà lẹ́nu àbáná ló sọ ni ìwọ̀nba lọ́mọ sọ̀rọ̀ àwọn mùsùlùmí jẹ́ màbá ní tí màá ń tẹnu mọ́ ni pé táwọn bá rí tí wọ́n tó kọlu àwọn kírísítẹ́nì gbogbo mùsùlùmí tó pa yín kọ́ kí ló fà á wọ́n ti wọ́ pé nǹkan kan náà jọ nìyí ebi Kùránì kan náà lẹ́jọ́ kan ìrẹsìn kan náà lẹ́jọ́ sí báwo lẹ̀sìn Ọlọ́run sì wá ní dínkù báwo làwọn yóò ṣe ní sáàpù ní jẹ́sì sáwọn tẹ́ pa fámìlì wọn ní káyàmá sáwọn lẹ́lẹ́rọ̀ páwọn ọmọ wọn tún sí Islam padà àbí ẹni tẹ́ ẹ tún bù bàbá ẹ lójú ẹ ní òtún pọ̀ wọn sí Islam àbáwọn tẹ́ wọ̀lú káyàmá tẹ́ sọ̀lú yẹn dáwọ́rọ́ wọ́n pa àwọn èèyàn pakúpa wọ́n bẹ́ orí àwọn èèyàn wọ́n fìbọn fọ́ wọn ní fún wọ́n jólé wọn ná odidi ìlú dáwọ́rọ́ ẹni tó bá lóun ọ̀tẹ̀lẹ̀ tí wọ́n gbé dání wọ́n gbà pé èèyàn rẹ̀ ni wọ́n fi sílẹ̀ ẹni tó bá ní ṣẹ̀rí àtàwà mọ̀ tá a bá yẹ bá kọ́ lélẹ̀ ọdẹ ni tí wọ́n pa irú ẹ̀ náà lè gbé kalẹ̀ lẹ́yìn pa àwa tá à ń sọ fún yín pé ń tẹ̀ ń ṣe yìí Ànábì ò ṣe báyìí gbogbo wa lẹ́sọ̀ di kèfèrí orúkọ búwo lẹ̀ fún wa tán láti bí ọdún 5 nílẹ̀ yìí máa ń jẹ́ fojú àti ògbà bọ́ọ̀lù yìí tí ọba sí bí Ọlọ́run fún mi ní spirit of resilience wàláhì wọ́n pa wọ́n pa tọ́ dájẹ́ síjọ́ wọn lọ kó sódà pàdé wa ní àbíjọ́ wọn lọ kọ́lọ́pàá pàdé wa láfẹ́ ká àbíjọ́ tí wọ́n dasọ eégún tí wọ́n kọ́kọ́ àti ògbà bọ́ọ̀lù sí àbíjọ́ tí wọ́n pèsè lórí tí wọ́n pèsè báàlì lórí ta tí wọ́n kọ́ èsù ni wọ́n pè jọ́nà tí wọ́n kọ́ àti ògbà bọ́ọ̀lù sí àbíjọ́ tí wọ́n fún wa lóko pásítọ̀ táàgẹ̀sẹ̀ wọn dẹ́sẹ̀ kan ju pé ẹjẹ́ gbogbo wọ́n jọ gbé lálàáfíà ẹjẹ́ àjọ gbé lálàáfíà gbogbo nǹkan bú tí àwọn tí Sẹ̀tánì gbogbo oníṣẹ́ Sẹ̀tánì kò sí èyí tí ó sì lọ́wọ́ wọn. nílẹ̀ Yorùbá àbá ìsìláàmù pẹ̀lú àpọ́nlé ni táwọn afá bá pàdé ara wọn wọ́n bẹ̀rẹ̀ kíra wọn wọ́n bọ̀ra wọn lọ́wọ́ wọ́n mọ̀ sí anakunmọ̀lá níbo lánàkunmọ̀lá ìṣẹ́kù sí máa ń sìn èébú àtẹ̀gbẹ́ ni gbogbo ntọ́ jẹ mọ́ àpọ́nlé gbogbo ntọ́ jẹ mọ́ ìtìjú ẹ̀ka kúrò lára Islam àná òfin aṣọ mi sílẹ̀ ẹ wá lẹ́yìn náà pàdé Ọlọ́run dáadáa ó di ti àwọn èèyàn yín tí wọ́n bá ti ní tẹ́nìkan ṣe wá sí tí ń correct yín ìṣẹ̀lẹ̀ wọ́n fà sórí péjẹ ẹyọ ẹnìkan nu yóò máa lo sim card bíi mẹ́wàá yóò máa lo page Facebook bíi mẹ́wàá ó nìkan yóò máa comment kí ẹni tí ń sọ̀rọ̀ ó lè bá lérò pé gbogbo ayé ní ṣépè fóun ẹyọ ẹnìkan ni yóò sì ní orúkọ bíi mẹ́wàá ẹ wá lè ṣe Sẹ̀tánì èébú èpè inú Ramadan ìfọ̀kànbalẹ̀ la fi gbàwẹ̀ kẹ́ tó dé ẹ̀yin lẹ́dẹ̀ lẹ́sẹ̀ àwẹ̀ Ramadan dàwẹ̀ fìtínà tá a bá ń gbàwẹ̀ Ramadan náà tí wọ́n kì í ṣe mùsùlùmí ẹ̀wọ̀ ló máa bá wọn àmì ìmọ̀ bá wọn bá wa gbàwẹ̀ ẹ̀yin lẹ gbé wàhálà dé Ramadan wá di oṣù èpè ó di oṣù èébú ó di èsì táwọn tí wọ́n ṣe mùsùlùmí jẹ́ Islam ẹ wo yorùkọ tí wọ́n fà nàbì wọ́n fà nàbì ní fídíò fà ẹ̀yin ni mo ṣe wá sí kọjá mo ní gbogbo bẹ́ẹ̀ sí àtàkì ẹ̀sìn wọ̀nyí ẹ̀yin èèyàn bá mi wá sí yẹn jáde mo ní mo fi Ọlọ́run búra tí àwọn èèyàn yìí bá dé sí yín Kùránì tá ń kà tá àgbọ̀ yé rightly wọ́n máa kà ẹ́ sì máa yí lórí àga lójú kan náà gbèsè Kùránì tí mo mọ̀ náà ní ẹ̀sìn kà yìí torí wọ́n twist yẹ bẹ́ẹ̀ ìṣèrò pọ́pọ́lọ́ ti yẹn pé tẹ́ẹ̀ tọwọ́ bẹ̀ sí ni wọ́n tọwọ́ bọ̀ ti yẹn náà mo wí fún yín awí fún yín tó kọ́rọ̀ tó dẹ̀ sí ẹ̀yin lẹ́ẹ̀gbọ́. Ẹ kìlọ̀ fáwọn òmùgọ̀ àárín yín àwọn sáláfì inú àlùsùnà àwọn wàbíyà inú àlùsùnà ànígbà ẹ lè pa wá run tán ẹ kìlọ̀ fáwọn òmùgọ̀ àárín yín
yàrá dàlẹ́ ayé. فلتني يوسف يعقوم. torí tẹ́ ẹ̀ bá kọ́sí àwọn òmùgbàrin yín ayé òní bákan náà ní gbogbo yín ayé ti pè é bẹ́ẹ̀ o. Allah. ẹ̀yin alùsùn náà bákan náà ní gbogbo. فلتني Kùránì يوسف sọ̀kalẹ̀ يعقوم. ọlọ́ni yuridu Allahu bikumul yusra mo mú ẹ̀sìn wá mo mú Ramadan wá ìrọ̀rùn ni mo fẹ́ fún yín wala yuridu bikumul usra. ọlọ́ni Almighty Allah never planned to put you into affliction. He never planned to punish you with his religion. Religion is for peace. Religion is for mercy. Where do you get all this rubbish you are doing all about? Ọlọ́mú ẹ̀sìn wá Kùránì lọ́dọ̀ mẹ́sìn wá nítorí kó lè bá jẹ́ àánú ni. Níbo mi nínú Kùránì tó ní yuridu Allahu an yukaffifa ankum. Ọlọ́run ní kẹ́ ẹ máa ṣẹ̀sìn kó lè bá mú nǹkan fúyẹ́ fún yín ní. Ibo lẹ́yìn tí wàá rí kankan ẹ̀sìn. Níbo mi Kùránì ní ma yuridu Allahu liyaj'ala alaykum min haraj. Tẹ́mi Ọlọ́run bá ní kẹ́ ẹ jẹ́ ogun. Kì í ṣe pé nítorí pé mo fẹ́ kẹ́ ẹ gbẹ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ yín ò pé kẹ́ ẹ sin Ọlọ́run kẹ́ ẹ rí ìyọ́nú Ọlọ́run ló pé. Anabi tó wá sọ láàyè bòmí sọ́nà anabi ní iyyakum wal ghuluwa fi din. Ẹ wà kẹ́ẹ̀fù pẹ̀lú kẹ́ẹ̀sọ ẹ̀sìn dógún láwọn èèyàn lọ́wọ́. Ẹ wà kẹ́ẹ̀fù. Ẹ wò lápèjúwe ọmọkùnrin tó wà lọ́dọ̀ wòlíì Gabriel àgbàlá Gabriel ní ìjọsí mo sọ́njọ́ náà lọ. Mo ní ẹ̀sìn wo ní bẹ lára ọmọkùnrin yìí mi fẹ́ dárúkọ ẹ̀. Mo ní ẹ̀sìn wo ní bẹ lára ọmọkùnrin yìí tẹ́ ẹ fi fẹ́ sọ̀rọ̀ yìí jọ̀rọ̀ já ẹ̀sìn. Ẹ tí ti ọ̀rọ̀ ntọ́mọkùnrin yìí ṣe ẹ̀ ń sọ pé ẹ̀sìn ọ̀kan bẹ́ jáde bí gòbá gé onígi láì ní pé ìwọ kẹ́kẹ́ ẹ̀sìn wo ní bẹ lára ẹ̀ ẹ dákun ẹ bí léèrè ibo ló fi ọmọkùnrin yẹn sílẹ̀ ni wọ́n báyé èèyàn jẹ́ tí wọ́n bá ti rí pàrọ̀ báyé jẹ́ tán báyìí ìṣẹ̀lẹ̀ wọ́n tún ṣe jíjà yìí wọ́n tún fèsì ibòmí ni wọ́n ní wá sí ẹyọ kan tí wọ́n sì ẹni ọba sọ̀rọ̀ ni wọ́n mọ̀ ti kàbọ̀ òní wọ́n mọ̀ ti báyọ̀ bọ̀ àgbọ̀rí kí mùsùlùmí káwọn afọ ọmọ yẹ yára wọn lórí pé ìwọ ọmọ lárúbáwá ìwọ ọmọ kéwú ẹsìn ẹkọ kíwò òun jọ kójọ ìbẹ̀rù Ọlọ́run hàn lára yín ìbẹ̀rù Ọlọ́run tẹ́ fi ń yẹ̀yẹ́ gbogbo àwọn àgbàlagbà kò sápẹ́lẹ́ mọ́ lára Islam ẹ̀yìn ni ẹ yẹ̀yẹ́ ẹ àtàkà ọmọ gbogbo àwọn afa yà á ti ká ọ̀rọ̀ ọmọ ríjà àlewà kọ́ ti à ṣùgbọ́n mọ́ wà á jàjẹ́. Instagram karame. Gbogbo ẹ̀yin tẹ́ yẹ̀yẹ́ àwọn àgbàlagbà nínú ẹ̀sìn ẹ̀yin náà ẹ máa gbáyé ẹ̀yin náà Bijari wakoti ya Subula limawadati Instagram karame. Ẹ máa gbáyé lọ ẹ ní rápẹ́lẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń yẹ̀yẹ́ Islam gbogbo ẹ̀yin àfa àgíríkì àfa tẹ́yìn yẹ̀yẹ́ Islam tẹ̀ lérò pé ìdásọ́gbò Islam ẹ ní rápẹ́lẹ́ Ọlọ́run torí ẹ̀ bá nǹkan jẹ́ lára Islam wá di ẹ̀sìn tí gbogbo ayé ń wò wípé terrorist ni gbogbo wọn láyé john tẹ̀yìn bá wéra wà ní anywhere in the world tapale ni tẹ̀yìn bá wéra wà ní délé alágbára ní ìnílẹ̀ Yorùbá lónìí ẹ̀wọ́ ọba kó tó sílẹ̀ aṣọ àpẹẹlẹ nira wà ní aṣọ yìí nira wà ní ẹ̀yin lẹ sọ di fìtínà mara ayé lọ́wọ́ ìgbà tí wọ́n ti ń fi aṣọ ẹ̀ á gbé bọ́ǹbù mo kì lọ́jọ́ náà lọ́hùn pé kìíní yìí yọ ayẹyẹ gbogbo sẹ́tàmù ẹni Ọlọ́run sí sílẹ̀ ẹyẹ mú ẹ̀sìn ẹyẹ sọ ẹ̀sìn dógún ilé ayé ò le tó báyìí ẹ wá dákun níjọ́ tẹ́ ẹ ti ṣẹ̀sìn dógún kí ni ẹgẹ́ ìdìbò bẹ̀rù lẹ́yìn pé ẹ̀ka owó ẹ̀rún owó ká ẹ̀rún àwọn tí wọ́n ń fìnánsì yín nítorí wàá burú jù tá a bá ń challenge àwọn DSS pé ẹ ríran ni ẹ rí àwọn tí wọ́n fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ni ẹ rí àwọn tí wọ́n ń sọ̀sọ̀kúsọ lẹ́nu ni tí wọ́n sọ pé àlẹ́sìn wa ni apá ẹgbẹ́jọ́sọ ẹ̀sìn wa ni apá ẹ rí wọn ni kí ló fà á majority gbogbo tó jẹ́ uniform àwọn èèyàn yìí pọ̀ nínú wọn o wọ́n pọ̀ nínú sójà wọ́n bẹ nínú ọlọ́pàá wọ́n bẹ nínú DSS bẹ́ẹ̀ náà lẹ́dẹ̀ sọ́nà àwọn tí wọ́n bẹ níjọba àwọn ọmọ lérò yìí pé ẹ̀sìn wọn ló mú láyà wọn omi ń bẹ nínú wọn tó ń gangan ọmọ yìí pé òun ti kó fáírọ́ọ̀sì ẹ̀sìn ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní fáírọ́ọ̀sì tẹ̀ gbélé ìpìlẹ̀ ìbò lẹ́fẹ́ báyìí déwájú Ọlọ́run ṣàgántà náà fún sákàfin mọ́ lásìkò àtúndìrí kù. Takunu lillahi madha ina talqahu. Takunu lillahi madha ina talqahu. Máa fẹ́ yára Rasul tí a bá kó nǹkan méjì sílẹ̀ anabi ò ní mú nǹkan kan ju ètò sẹ́ńpù lànàbí ó mú. Sallallahu alaihi wasallam. Kí ló dé tẹ̀sán lè máa yẹn lọ́wọ́ báyìí? Irú tẹ ẹgbẹ́dẹ́ yìí àlòkù Saudi ti lé gbogbo wọn dànù wọn lé wọn jáde ó lásọ tẹ̀yìn fẹ́ máa gbé wọ̀ wá lọ́rùn yìí tẹ̀yìn àwọn alágbàlagbà fi ẹ fẹ́ hijack gbogbo agbára lẹ̀ Yorùbá
bẹ́ẹ̀ bá wá ajá kí ẹ kí lè fẹ́ gbàbọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn kẹtọ́ lé àwọn èèyàn kúrò nídìí ẹ̀sìn ẹ̀wù ẹ̀jẹ̀ bó ṣe sàn ní káyàmọ́ ẹ̀jẹ̀ àrònú ẹ̀wù àdúró èèyàn tí wọ́n pa ní káyàmọ́ sí àpẹẹlẹ ní kíní yìí jẹ́ fún ìsìlámù ní àbúrò ìbúrúkú ẹ̀wù àdúró ẹ̀mí èèyàn tí wọ́n pa nítorí wọ́n burú ni pé mùsùlùmí lọ́pọ̀ jùlọ ẹni wọ́n pa ló jẹ́ sọ níjọ́ tẹ́ gbé òmìnir wọlé pé àwa tá a kì í sara yín àìsè mùsùlùmí lójú yín o ṣe é sọ ọ̀pá ṣe fà ẹ̀ torí lójú yín bẹ́ẹ̀yàn kírun tó yẹ sí mọ́lẹ̀ tó bá yọ zaka títí tó dàbí ẹrù pẹ́lẹ̀ tó bá lọ Mẹ́kà tó ju ti màálù lọ ẹ gbà wípé mùsùlùmí ni àfi kó tẹ̀lé destructive ideology tí yín tẹ̀lé kejì ẹni ọba tẹ̀lé ideology yín ìbá àmọ́ jalè ìbá àmọ́ fọ́lé ìbá àmọ́ gbé òwò èèyàn jáde ó ti dẹni rè lọ́dọ̀ yín ẹnu bí ọdún kan sẹ́yìn mo lọ program kan tí àwọn Aláròyé ṣe mo dé fìlà abetí ajá bí ọmọ Yorùbá ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe tíráàkì mi tó nítorí fìlà abetí ajá tí mo dé àmọ́ nígbà tí kan náà yín dé fìlà dìsẹ́mà abetí ajá lè bá bẹ̀rẹ̀ sí pèsè kó ti dẹni Ọlọ́run ẹ sì bẹ̀rù Ọlọ́run làhú akùn wàláyé sàlẹ̀ yìí akùn fáwọn àmọ́ kọ́lá falẹ̀ hasan lórí jẹ̀mí kí ló dé tó jẹ́ pé ẹnu tí yín nìkan lọ́rọ́ ti dùn kí ló dé tó jẹ́ pé ntẹ́yìn bá wí jáde nìkan lòdòdò ẹ bẹ̀rù àtúbọ̀tán ẹ lè pa wá tán falẹ̀ sàlẹ̀ àkùn fáwọn àmọ́ kọ́lá falẹ̀ hasan lórí jẹ̀mí lò fáwọn àmọ́ kọ́lá falẹ̀ hasan lórí jẹ̀mí lò. òkè tó mo ní ẹ má yẹ̀yẹ́ ẹ̀sìn pẹ̀lú fìtínà tẹ́ ẹ gbé dé lóòótọ́ àwọn kan bẹ́ẹ̀ ní Islam lóòótọ́ tí wọ́n ìsara yín tí wọ́n ń ṣe bàjẹ́ ẹlẹ́sẹ̀ lọ́lọ́ dá ènìyàn ẹni ọlọ́wọ́ bá tí ì pè lẹ́ni eré ìwà burúkú yín yóò lè sọ dẹ́ni eré ẹ̀ ń corrupt àwọn èèyàn kiri ni àìmọye fake post ẹ̀yin náà ni ẹ̀ sì parọ́ lẹ́yìn ìgbà tí Quran ti sọ yìí pé wọ́n inú ni kú lè húmọ́sá ti lúmọ́sá kà á dáa fún gbogbo abúni lójú ẹni àtàbúni lẹ́yìn ẹ̀ kò lè bù wọ́n ni ẹnu yín tán sẹ́sìn náà lè léyìí ṣe ń tẹ́ ìgbéde tẹ́lú ẹ̀sìn yìí sí àwọn generation ẹ̀ tẹ́ ń bọ̀ sẹ́ni rò pé lè gbà yín lọ́wọ́ yìí eléyìí tẹ́yìn introduce yìí Islam kan náà bàbá wa introduce ti gbogbo ayé gbà àìmọye oníṣẹ̀ṣe tó darapọ̀ mọ́ Islam àìmọye kírísítẹ́nì tí ń pèrè ní mùsùlùmí nígbà náà àmọ́ nígbà ìgbé wàhálà dé bọ́ọ̀ bá tiẹ̀ sọ yí pé gbogbo òlu kálíbà àmọ́ yín lọ́kùnrin ẹ̀kọ́ ní sèkú gbogbo olóyè Èkó Lagos State ẹ lọ táàgì wọn ẹni wọn ẹ máa ṣépè fún wọn ẹ máa ṣépè fún wọn kẹ́ ẹ dẹ̀ máa gbẹ́dùn Èkó kẹ́ ẹ wo tí ó ṣẹlẹ̀ sí lúrú dàpọ̀ mọ́sápà ní population fi pọ̀ tẹ́lẹ̀ níbẹ̀ wá ní ọwọ́ funfun lẹ́fẹ́ tó sì jẹ́ pẹ́yìn tẹ́ ẹ fẹ́ funfun yìí gan gbogbo ara tí ń gan dúdú ọ̀họ̀ọ̀họ̀ kò ṣeé rí ẹ wo bí tẹ́ ẹ bá Islam dé ẹ wo bí tẹ́ ẹ bá dé mọ̀dáta kọ́ tún fil Islami bainakum. wàá túbọ̀ ya ibadallahi ikhwanu wàá túbọ̀ ya ibadallahi ikhwanu. ẹ dákun mo wo iye lọ. mọ̀dáta kọ́ tún ilẹ̀ Yorùbá sáfẹ́. fil Islami bainakum. wọ́n ní Boko Haram wọ káyàmọ́ ẹ̀sìn rò pé Kwara ni ẹ̀ mọ̀ pé ilẹ̀ Yorùbá ni ẹ jẹ́ kú fẹ́ fún yín àwọn Boko Haram tí ń wáyé wọn síbi kan nílẹ̀ Yorùbá sí tó ju inú igbó Ọ̀yọ́ Old Ọ̀yọ́ National Park ibẹ̀ ni a wà kí ni rísì tó fi sọ pé inú Old Ọ̀yọ́ National Park ni a wà ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ṣe é rán pé wọ́n wá sí bóyá oríire local government lẹ́gbẹ̀ẹ́ Ológbòmọ̀ṣọ́ wọ́n wá àtáàkì àwọn tí ń sọ inú igbó Old Ọ̀yọ́ National Park tẹ́ ẹ bá wá wo Old Ọ̀yọ́ National Park ó bẹ̀rẹ̀ láti Òkè Ògùn local government bíi mẹ́tàlá lòun nìkan kó sínú gbogbo local government Òkè Ògùn ẹ̀ńbẹ̀ńbẹ̀ ó wá nà títí ó fi lọ fún ìsọ káyàmọ́ ní bí òpin rẹ̀ òpin Old Ọ̀yọ́ National Park bí wọ́n ṣe pa àwọn èèyàn táwọn sáwọ́ bòmí inú Old Ọ̀yọ́ National Park náà ni wọ́n sáwọ́ ta ló wá ní wàhálà òtí ìdílé Yorùbá o ta ló sọ pé wọ́n àti ìwọlé Yorùbá àwọn tí wọ́n ń pààyàn tí wọ́n bẹ̀rù Ọlọ́run yìí gbogbo ẹni tí bá rìn lẹ́sẹ̀ egbò ẹ ṣọ́ra nǹkan ti dé wàhálà dé wọ́n ti wọlé Yorùbá wọ́n pààyàn bí ìgbà tẹ́ ń pa ẹran sí ẹ̀sìn lélẹ́yìn àbádẹ́wò ta ló sọ pé wọ́n ti wọlé Yorùbá ta ló nítọ̀ nínú ìmọ̀ràn tí mo fún bàbá wa Aláàfin tó wà ń bẹ̀ mo fún wọn ní ìmọ̀ràn kan sometimes ago mo ní bàbá kò sí ìlú táàkì tí ń rí old and new mo ní copy message yẹn up to tomorrow ẹ̀bí wọn léèrè bẹ́ẹ̀ sẹ́ lọ́dọ̀ President Tinubu ẹ̀kọ́ lẹ́tà ẹ̀fún Old Ọ̀yọ́ kó release ẹ̀
fún ẹ̀yin tẹ́ ẹ ní ilẹ̀ ẹ̀bẹ̀. Gbogbo monument ògiri àlàpà àwọn bàbá yín bẹ́ẹ̀ kò tán. Gbogbo òwe ìtàn níbi tó yẹ káwọn èèyàn máa wá throughout the world kán máa wá wò ìbẹ̀ǹbẹ̀ àwọn ẹranko ni wọ́n ní bẹ́ẹ̀. Kíjọba wá tẹ ìlú mi síbẹ̀, kíjọba ó gbé company gidi síbẹ̀. Ọ̀nà tó kọjá ní Ọ̀dọ̀yọ́ yẹn ó ní ọ̀nà Atlantic trade ayé ìjọ́un tí wọ́n ń gbà láti Mali, láti Atlantic Ocean tó bá ti bọ̀ wá jọ́ Mali ó ní wọ́n gbà tí wọ́n fi kọjá ní Ọ̀dọ̀yọ́ lọ sí north. Kíjọba ó fi tírèènì padà síbẹ̀. Ṣàgàrí fẹ́ la ọ̀nà yẹn nígbà kan, ọ̀nà yẹn ló là wá látàbẹ́kúta tó là tó kọjá sẹ́yìn tó break. Sokoto ni wọ́n ń tágẹ̀tì ọ̀nà yẹn lọ. Old Atlantic route ayé ìjọ́un ó gba Ọ̀dọ̀yọ́ kọjá. Ẹ sọ fún ìjọba kankan padà. Kò sí ìlú tí àwọn ìlú tó lajú láyé wọ́n máa ní old, wọ́n máa ní Newcastle bẹ́ẹ̀ ní Australia, Old Castle sí bẹ́ẹ̀. New Jersey ń bẹ ní America, Old Jersey sí bẹ́ẹ̀. New York ń bẹ l'America, Old York sí bẹ́ẹ̀. Ní Cairo, ancient Cairo ń bẹ o, Old Cairo ń bẹ, New Cairo ni wọ́n lò nísìn. Kò sí tó burú kí ọba kan control ìlú méjì. Ìyẹn á jẹ́ kẹ́ ẹ lè súnmọ́ òkè òkun dáadáa. Á lè jẹ́ kí ìfẹ́ ó padà láàrin ìyá àtògbómọ̀ṣọ́. Á dẹ̀ lè jẹ́ kí ẹ lè establish pé tí ń jẹ́ Ọ̀dọ̀yọ́ empire ibi báyìí láti lò, ibi àwọn bàbá wa ti lò ní. Instead ẹranko tíjọba láwọn ń kó síbẹ̀, ẹranko mélòó ní kó bẹ̀? Ó tó bí ẹ̀mẹ́ta tí mo ti lọ Ọ̀dọ̀yọ́. Lẹ́yìn àwọn máa ń kíta mi, mo kìnnìún wà bẹ̀, ibo lè rí wà bẹ̀. A kàn wá fi gbó bora. Àwọn ẹni ibú kan wọ́n kàn ń wọ̀lú, wọ́n dẹ̀ ń lo igbó yẹn, wọ́n ń take excuse igbó tá àmójútó, wọ́n ti ń pa àwọn èèyàn lọ rẹpẹtẹ. Gbogbo national park ti bẹ Nàìjíríà, ẹ dárúkọ ọ̀kan táwọn èèyàn ti ìlú òyìnbó wá láti wá wo ẹranko, wọ́n ṣe lọ wo ẹranko ní Kenya. Ẹ dárúkọ ọ̀kan tí gbogbo èèyàn wà lọ wò, torí àwọn ìpè wọn ti jẹ́ ẹrun kò sí nǹkan kan bẹ̀, tí ò bá wá sí nǹkan kan bẹ̀ mọ́ ìjọba ẹ tó gbogbo bí inú gbó yìí. Bẹ́ẹ̀ bá rí tẹ́sí síbẹ̀, ẹ lọ kọ́ báràkì sójà síbẹ̀, ẹ jáná sójà ọmọ ẹgbẹ́ bẹ̀, tí wọ́n establish síbẹ̀, ẹ kọ́ company síbẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ dá Ọ̀dọ̀yọ́ padà fọba Ọ̀yọ́. Ìjọba ẹ bá wọn kọ́, ẹ jẹ́ káwọn èèyàn wá ra ìlú síbẹ̀, kó kálukú ra estate síbẹ̀. Kí ni ọwọ́ bí bẹ́ẹ̀ sì kọ́, ẹ lè kún sí méjì. Kápá kan máa bẹ fáwọn ẹranko, kápá kan máa bẹ fún. Mo sọ̀rọ̀ yẹn tipẹ́. Òdìjọ́ tí Ọ̀yọ́, àrùn méjì ló ń ṣe Ọ̀yọ́, àrùn mẹ́ta làrùn Ọ̀yọ́, àmẹ́yọ̀ kan ni ló pàtàkì jù. Ẹ̀mọ̀ kìíní kan dájú, ọmọ Ọ̀yọ́ torí ẹ̀ bá burú nínú ẹ̀ ó dùn sí ti ń lọ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ o. Ọmọ Ọ̀yọ́ tí ò bá ronú nínú ẹ̀ ó dùn. Tí ọba Ọ̀yọ́ bá ń kàbùkù, gbogbo Ọ̀yọ́ ní kàbùkù. Kọ́mọ̀ tẹ́fà mi, gbogbo tó bá yóò ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni, làákà ìlèyàn fi tó nǹkan. Kì í ṣe kákan jáde ká máa wá bẹ́ẹ̀bú ká máa wá ṣe pé no, the same mistake l'Ọ̀yọ́ àtàwọn ọmọ Ọ̀yọ́ repeat all the time is the same mistake. Ẹ jẹ́ mú mẹ́ta nínú time tí Ọ̀yọ́ tán ti ṣe the same mistake wa tí dẹ̀ ń wọ Ọ̀yọ́ lẹ̀ tí ń járáǹkì Ọ̀yọ́ ọjàráǹkì Ọ̀yọ́ láti federal ọjà sí state ọjà kúrò ní state ọjà sí local náà ló ti tó de gbogbo yẹlẹyẹlẹ. Kí ni mistake náà? Confrontation àwọn tí ẹ bẹ lórí àga ìjọba. Ká wò pé ọlá ni wá, kí ni yóò ṣe fún mi? Ọba tó dá àwọn ìjọba máa ròyìn wọn ní Quran. Quran ní innal muluka idha dakalu qaryatan afsaduha. Innal muluka idha dakalu qaryatan afsaduha. Àwọn alágbára ológun, alágbára òṣèlú tí wọ́n bá fagídí wọ̀lú kan wọ́n bá àlú náà jẹ́. Wàdàlú àìsàtà àlìyà àdìlátà. Gbogbo ẹni tó ga ẹni ó ga jù nínú ìlú yẹn ni wọ́n kọ́kọ́ náwó gan, wọ́n sọ jẹ́ ní ilẹ̀. Wàkàtà àlìkà yẹ̀fọ́ àlò. Kùránì ní bí ẹ ṣe máa ṣe nu o. Ẹ wo tí Kùránì wí, ẹ mú jáde nu àyà yẹn. Ibi Ọlọ́run ti sọ pé iná tí wọ́n wọ̀ ẹ mú jáde. Ìtumọ̀ ẹ̀ ni pé bí orí àwọn èèyàn bá ń fọ́ sọ orí tiẹ̀. Ọgbọ́n tí àkọ́jẹ́ ènìyàn fi ṣayé. Èèyàn kì í ní confrontation pẹ̀lú ẹni agbára bẹ lọ́wọ́ ẹ̀, ẹni ìdá ń bẹ lọ́wọ́ ẹ̀, má fa orí ẹ̀ mọ́ lọ́wọ́, ọwọ́ ẹ̀ ó sẹ̀jẹ̀. Tó o bá fà, èèyàn kì í tẹ ìjọba lójúmọ́lẹ̀. Ẹ jọ fún Alexander mẹ́ta, bóyá yóò yé wa. Ká lè mọ̀ wípé kò sọ́mọ Ọ̀yọ́ tínú ẹ̀ dùn, bet a gbọ́dọ̀ mọ kí ni fa mistake yìí. Àkọ́kọ́ solution, òjijọ́ tó yọ Aláàfin
tí wọ́n bá tó ronú ọ̀nà tí wọ́n lè máa gbà lọ olóṣèlú tí kì í ṣe olóṣèlú ní ọmọ ìlú wọn tó olóṣèlú ní lu Ọ̀yọ́ wọ́n lu Ọ̀yọ́ láti enrich wọ́n lu Ọ̀yọ́ láti achieve but Ọ̀yọ́ ò rí wọn lò ẹ wò ṣẹlẹ̀ mẹ́ta tó ti ṣẹlẹ̀ kọjá olóṣèlú NCNC àwọn ni wọ́n gọ sí abẹ́ ìjà àwọn àti AG abẹ́ ìjọba bàbá wa Awólọ́wọ̀ wọ́n gọ sábẹ́ ìjà yẹn àwọn ní ọ̀dọ̀ bá bàbá wa Adéníran kọ́lọ́mbà ní sàlùkìyàmọ̀ ní sinmi fún wọn pé Awólọ́wọ̀ ń wọ́jọba yín lẹ̀ inú ìjọba yín fi ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe tó ní lẹ́yìn ọlọ́run ẹ̀yìn ló tún kàn nílẹ̀ olóṣèlú burú gan tí a bá fẹ́ achieve nǹkan wọ́n á lò ẹ́ láti achieve wọ́n kí àbí tó ń tọ̀ bá bàjẹ́ bàbá wa Adéníran tẹ̀lé ìmọ̀ràn Awólọ́wọ̀ òun ni wọ́n fi ni ló dìjà pẹ̀lú Bọ̀dé Thomas ń jọ́sí ó ní Bọ̀dé Thomas bá kú ìbínú l'Awólọ́wọ̀ fi ré ọlá yẹn kúrò níbi tó wà ó make sure kó ní ẹ̀kọ́ sílẹ̀ kó tó kúrò níjọba ọgbà ọlá yẹn ó yọ odidi ọba ọyọ kúrò láàfin kí ló fà confrontation yìí kí ló fà I understand ti ń jẹ́ agbára òṣèlú ló jẹ́ kí n sọ bí wá sí kan tí mo ṣe kọjá pé ọ̀kan nínú àwọn ọba sọ̀rọ̀ kan ó ní àwa tá ó ní ẹni tí ó lo ọdún mẹ́rin tí ó kúrò nípò kò lè máa dẹ́rù bà wá tó jẹ́ pé kú ní ó gbé akúrò lórí ipò nígbà gómìnà yẹn náà tọrọ dẹ́kan òun náà mú microphone ó láà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe wá lóníjọba ọdún mẹ́rin bẹ̀tí ń tá bá bàjẹ́ láàrin ọdún mẹ́rin generation mẹ́wàá lè má rí tó ṣe. ó ṣe wí jọ́nà nìyẹn ọmọdé ni mí jọ́nà gbogbo àníjókòó yẹn tí gómìnà yẹn fi wí pé táwọn bá bàjẹ́ láàrin ọdún mẹ́rin kò ní ṣe tó ṣe mọ́ kí ló dé tá à ń repeat the same mistake Awólọ́wọ̀ ọjà ọlá Ọ̀yọ́ ó já kúrò ní òkè level tó wà ó reduce to certain extent kó tó lọ kó tó wà lọ lásán tó kọ̀ọ̀kan rẹ̀ àwọn NCNC tí wọ́n dá wàhálà yẹn sílẹ̀ níjọ́sí ta ló gbúrò orúkọ NCNC nínú fìtínà yẹn náà olóṣèlú ti lò wọ́n àwọn ti achieve nígbà wọ́n dẹ̀rí pàwọn wọlé àsìkò ìpadà àlú ẹ̀ ń kálukú park ẹni wọ́n ti forí ẹ̀ fagbọn olókùn bẹ́ẹ̀ bàbá wa yẹn padà sórí ọba tí wọ́n fi jáde láyé bó tiẹ̀ jẹ́ pé mùsùlùmí òdodo ni wọ́n padà sórí ọba kọ́lọ́ba ọba agbójá pàdé wọn lọ́ba àjẹ́ torí ẹni tó sin Ọlọ́run tààrà ni wọ́n ìgbà tó dáyé bàbá wa Adéyẹmí àwọn olóṣèlú kan náà ni wọ́n kọ sábẹ́ bàbá wa Adéyẹmí ní tìtorí wọ́n fẹ́ gba nǹkan kan àwọn náà fẹ́ gba post wọ́n fẹ́ gba nǹkan kan ló ti ń dó bàbá wa Adéyẹmí ló ṣe wàhálà takálà fi wọlé èbò akálà wọlé èbò tán ọ̀tádé àwọn tí wọ́n fẹ́ gba ipò wọ́n padà rí ipò yẹn gbanú pátì ní o àmọ́ tí wọ́n já sílẹ̀ ọ̀tán tó ní àrò akálà ló fà bínú yọ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́jà òun ló ti kọ́kọ́ intend kó máa ṣe akálà fà bínú yọ ó ní wọ́n gbọ́dọ̀ máa rotate ọ̀rọ̀ alága lọ́balọ́ba ni lórí Ọ̀yọ́ Ìbàdàn àtògbómọ̀ṣọ́ ọba Adéyẹmí gba kóòtù lọ wọ́n mú kíní ẹ̀dú ohun àjẹkù lọ kò rí ṣe lóòótọ́ àbọ̀ wà lákọsílẹ̀ ẹwà àtìgbà tó ti ṣe ẹwà àbọ̀gbà tó rìsọ́ọ̀tì ẹwà adé nísìn kí ló fà á ká fèsì ìjọba pé kò sí tó ṣe ẹwù gba rìsọ́ọ̀tì ẹ̀dẹ́ nísìn rotation wà dé nísìn lẹ́yìn rotation dé ẹwà gbogbo àwọn tí wọ́n tó ń fi ń joyè lẹ́ni tí ó bá bú jọba o gbọ́dọ̀ máa rò ó dáadáa kó o tó lánàá sọ̀rọ̀ kí ni tó fà á we are repeating the same mistake gómìnà ti bẹ́ẹ̀ lẹ́nu Ọlọ́run ló máa ń tóun náà kọ sílẹ̀ nípa àpò yẹn gómìnà tó lọ kí ló fà á confrontation innal muluka idha dakalu qaryatan afsaduha وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. Ọlọ́ni bá wọn alágbára ìjọba bí wọ́n ṣe ṣe nìyẹn. وكذلك يفعلون. Kò sẹ́ni tí ó wà lágbára ìjọba tí ò bá bẹ̀rù Ọlọ́run dáadáa tí ó wò pé gbogbo sójà ní bẹ́rì yìí gbogbo ọlọ́pàá ní bẹ́rì yìí gbogbo tí ń alágbára yẹn ní ẹjọ́wájú òun ni wọ́n ń tẹ̀ má fèsì ẹ̀ ní o má fèsì ẹ̀ tó o bá fèsì ẹ̀ ọ̀rọ̀ lè yíwọ́ yàrá dalẹ̀ ayé. فبجد يوسفيكم إن سفي إذا لم يني مامور إن سفي إذا لم
Òwe Yorùbá ní mẹ́ta là á sọ lọ́jà. Mẹ́ta ni wọ́n á sọ lọ́jà. Bọ́ ọba dé sọ onírú oníṣó díẹ̀ ẹnìkan ò ní fura. Bọ́ ọba dé sọ ibi tí wọ́n ti ń tà fún ẹran o tó lè ju díẹ̀ lẹ̀ tutù yẹ́yẹ́ ẹnìkan ò ní fura. Àmọ́ tó ọba dé ibi tí wọ́n ti ń ta sọ pàdé mọ́ kò sí tí òun ní sọ àlàsọ. Mo mú mọ̀nà kan wá kí bàbá wa Ládọjà ó tó dé kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kábíyèsí ọlọ́jà ayé pẹ́ o. Mo mú mọ̀nà kan wá mo ní bàbá wa tí ń bọ̀ wá sórí ipò yìí is not a common man. Olúbàdàn tí Olúbàdàn ti jẹ́rú ẹ̀rí o ẹjẹ́ àfàmọ́ra o ẹjẹ́ àsọ̀rẹ́ o ẹjẹ́ àwàlọ́ o ẹ má jà dúró lórí òfin pé èmi mo wà báyìí o àwa ni kánáwó ọ̀fẹ́ kápẹ́tì tán. Bàbá wa Adéyẹmí wọ́n lo bàbá wa Ààrẹ Arísekọ́lá ní ìfẹ́ àárín Ọ̀yọ́ àti Ìbàdàn òfin já kì í ṣe pé kò fẹ́ já. Ààrẹ Arísekọ́lá ó tẹ̀rù sùn wọn lórí ọ̀rọ̀ Ìbàdàn. Tàlá lò tífẹ́ yóò fi gbàjà nínú ẹni tá a bá lò ó ní ọ̀kan lọ́mọ Oòduà tòró lọ́wọ́ àníkọ́ Ààrẹ Arísekọ́lá nílẹ̀ Ìbàdàn lẹ́nu. Àfi ká lọ wo kí ni ń fà á. Ọjọ́ wo ló lóṣèlú ò tó ní máa lo Ọ̀yọ́ Aláàfin mọ́ tó jẹ́ pọ̀ Ọ̀yọ́ Aláàfin ní ọmọ ìlú olóṣèlú. Ìlú tí a bá ń lo olóṣèlú development ọmọ bẹ̀. Ẹ̀rí kọ́ńpì oríṣiríṣi. Ọ̀rọ̀ tó sẹ́kù ní ká máa sọ pé a ní kankan lọ́yọ̀ ju ọba lọ. Ó ṣe jọba nìkan láàrin. Bí wọ́n kà ṣe tó ọba nìkan kọ́ ni wọ́n ní. Ẹ jẹ́ kí kọ́ńpì ọ̀ wà. Ẹ jẹ́ kó lórí olóṣèlú ó wà. Ẹ jẹ́ kí gbogbo nǹkan yìí kó wà well organized. Development ọwọ́ ni. Kò sí bẹ́yàn bá jẹ́ ọmọ àlè Ọ̀yọ́ nínú ẹ̀ ó dùn sí nǹkan tí ń lọ yìí o. Ẹ̀yin olóṣèlú tẹ̀ ń torí pé ẹ fẹ́ achieve tẹ̀ lọ́ọ́ fi orí àwọn ọba Ọ̀yọ́ gbá tí ò yẹ kó gbá bí agbára federal government ṣe tóun. Ọ̀rọ̀ chieftaincy abẹ́ gómìnà ló wà kò sí lábẹ́ president o àtọ́ kò sí lábẹ́ president. Bí president bá nídìí kankan yóò parọ́ wà ní o. Tá a bá dẹ̀ ń wò pé gba gómìnà kan bá lọ tán nǹkan kan ò change gbogbo eléyìí tó ti change kí àwọn gómìnà tòde ó tó dé èwo láàrí solution sí èwo ní correction wá lórí ẹ dárúkọ kan ní gbogbo eléyìí tó ti sin lọ tí correction wá lórí ẹ. Kì í sábà wá ọlọ́sọ̀ kankan nínú Quran láti jẹ́ ká mọ̀ wípé kò sí tó bàjẹ́ tọ́lọ́hun ò lè tó ṣe. Ọlọ́sọ̀ kan Samuel Ọ̀yọ́ Aláàfin àwa ni mo bá sọ̀rọ̀ lé ọlá Aláàfin Ọlọ́run mẹ́jẹ kó bàjẹ́ àwọn lọ́wọ́ wa àwọn àdúrà kan bẹ tí ò lè gbà. Bàbá nídìí àti change àwọn kankan nínú system wọ́n nídìí àti change module of branding. Ọ̀yọ́ náà nídìí àti change àwọn kankan. Bọ́yọ̀ àti Ìbàdàn ṣe jẹ́ ọmọ ìyá tó yẹ tá a bá dá ìfẹ́ yẹn padà yóò affect a lot of things. Bẹ́ẹ̀ mi ṣe jẹ́ ọmọ Ọ̀yọ́ lọ́lọ́run sí mi ní ọmọ ìlú Ìbàdàn. Gbogbo tí mo jẹ́ lébi ìlú Ìbàdàn mi ì jẹ́ bẹ́ẹ̀ lọ́n kọ́yọ̀ bàjẹ́ mi ì jẹ́ bẹ́ẹ̀ lọ́n kí ìlú Ìbàdàn bàjẹ́. Ọlọ́sọ̀tàn Samuel ló rìn lọ ló wá wo ìlú Israel ogun ti jà níyẹn nígbà yẹn ogun jà ìlú Israel mo sọ àní kò sí bí alákatakí tí ó wọ̀ ìgbẹ̀yìn rẹ̀ já ogun bá jà ìlú Israel Samuel wà kọjá lọ ló bá wọ ọ̀kan ló bá rí ó ní yéé àní yóò yí lọ́wọ́ àdí ìbádàmọ́ tí a ṣé ìlú yìí sì lè padà dìde mọ́ ìlú Israẹli ló ti dẹ́rù yìí fún amẹ́ta alọ́ọ̀mí àtàhámi ọlọ́mbà gbùgbà ibi tó ti wí náà lọ́lọ́ ti ní kó kú ó sì kú ìtànù Kùránì ni ó bá kú 100 ọdún ni ló fi wà lókù egungun ẹ̀jẹ̀rà ó ti dèrò pẹ́ níjọ́ tó wá pé 100 ọdún ọlọ́wọ́ á jìdìdì ó wá ń tan ara nù ó ní oorun yìí máa dìbò ó ní wákàtí méjì ṣe wá dìbò tó báyìí ó wá ń gbọ́ ohun màláìkà tí ń sọ fún pé rárá ó ti lu 100 ọdún bí ọwà yẹn. Ràkúnmí tó kò débi báyìí dà ó wo ibi tó so ràkúnmí má kò ní mọ́ òun náà bí wọ́n ṣe jẹ́ra ló náà jẹ́ra ó yá máa wo èrùpẹ̀ yẹn ló bá bẹ̀rẹ̀ sí wò sojú èrùpẹ̀ yẹn fi fọ́ọ̀mù tó di ràkúnmí padà atẹ́gùn fẹ́ sí ó yẹn ó pariwo ó di ràkúnmí alààyè Ọlọ́run wa ní tí tó gbé dání jọ yẹn tó mú tó gbé kalẹ̀ tó fi káwọ́ mọ́rí tí ìyẹn ó yá lọ wò ó wo tí ti mu tí ìyẹn ò tutù fún 100 ọdún. فلننظر إلى طعامك وشرابك. Oúnjẹ àti imú rẹ̀ fọ́gbọ̀rún ọdún kò tutù. Ìtí yẹn túmọ̀ sí ni pé Ọlọ́run sọ fún pé mo lè má jẹ́ kí nǹkan ó bàjẹ́. Ntẹ́yìn rò pé ó lè bàjẹ́ mo lè má jẹ́ ó bàjẹ́ 100 ọdún. Ọya ìrẹsì Samuel
ó yá wulẹ̀ Israẹli tó ní bó lọ́lọ́run ṣe tó fẹ́ di ẹ sọ́lá ilé padà ó yá wulẹ̀ Israẹli nígbà tí ó wọ̀ ó ti rí electric tí ó sì tẹ́lẹ̀ ti débẹ̀ gbogbo ilé ńláńlá tí ó sì bẹ̀ ti débẹ̀ ìlú yẹn ti dìde kọjá bó ṣe lérò ó wá ní mo ṣẹ̀ṣẹ̀ gbà pé kò sí tọ́lọ́run ò lè ṣe kò sí tọ́lọ́run ò lè ṣe ọlá tó bá ń bàjẹ́ Ọlọ́run lè tún ṣe àmọ́ gbà tọ́lọ́run ó dá ọlá alẹ́ Israẹli padà lẹ́yìn 100 ọdún màdé 100 years ní tó bàjẹ́ tó padà la fi gbọ́dọ̀ máa ṣètò ayé ní ọgbọ́n díẹ̀ àbọ̀ díẹ̀ àwọn ayé ibì kan bẹ tálágbára ó ṣe bí òmùgọ̀ àwọn ayé ibì kan bẹ tálágbára ó ṣe bí ẹni tí ò rí nǹkan àwọn ayé ibì kan bẹ tálágbára ó ṣe bí ìgbà tí ò gbọ́ nǹkan àwọn ayé ibì kan bẹ tó jẹ́ pẹ́ni tí ò tó alágbára ó tẹ̀ fún. bí ìgbà mọ́tò bá ń travel lọ ní one way ni mọ́tò ń travel lọ ní one way trailer wa overtake ìpàdé àwọn trailer yẹn ń bẹ láyé tó o bá ti rí trailer tó overtake ìpàdé ẹ má claim right claim go olùwọ̀ bá fẹ́ claim àkìyàmù bí tírélà bá lọ tán ó sì padà sójú ọ̀nà ẹ̀ ó máa bá tiẹ̀ lọ. kí ló dé libi délé àdá yẹ̀dùkú bọ̀lẹ̀ kálíbù mi kàmọ́dé. nǹkan fìlì kọ́líbì sílámù wà ìmánu. nǹkan fìlì kọ́líbì sílámù wà ìmánu. má bí kàdà ń kun jẹ́mìlá tàrà ní wùjúdà jẹ́mìlá ayú àṣáàkì mo pèrè tó ń pariwo pé ayú àṣáàkì mo pèrè tó ń pariwo pé wọ́n bá nǹkan jẹ́ àìsàn kankan ò sí ọ̀ kun jẹ́mìlá wọ́n gangan yẹra rẹ wò tí a bá ní òdà change ẹ̀ tó bá tí ẹ lè change tí ò dá tàrà ní wùjúdà jẹ́mìlá ó padà rí pé nǹkan padà balance nítorí ẹwà ó padà wọlé nítorí náà mo bí Ọlọ́run fọyọ Aláàfin Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ mo bí Ọlọ́run fún bàbá wa Aláàfin ọba tó ní ọba Ọlọ́run kó máa dúró tì mo wá bí Ọlọ́run fún gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin àgbéga lórí àgbéga Ọlọ́run jẹ́ kó wọ̀ nínú àmọ́ o nínú ìlú tọ́yọ́ ò gbọ́dọ̀ bá jà ìlú Ìbàdàn ní nàbà wa tábúrò ẹ̀ ní bá burú ju ẹ̀gbọ́n lọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀dọ́gbọ́n mánéjì àbúrò ní o ẹ̀gbọ́n ọmọ mánéjì àbúrò ní o ẹ̀gbọ́n ọmọ mánéjì àbúrò ní o bàbá wọba Aládọjà ó kù lọ́ba tó kéré nínú ayé èèyàn mánéjì irú wọn ni ẹ̀rọ nífẹ̀ẹ́ tó sáré wá tó pé bàámi nǹkan yé wájúra wa lọ ní ọgbọ́n díẹ̀ àgbọ̀ díẹ̀ la fi ń ṣàyè ọgbọ́n ọlọ́gbọ́n lára ọ̀fẹ́ni tó jù ẹ́ kò lè sórí rẹ̀. ọgbọ́n díẹ̀ àgbọ̀ díẹ̀ la fi ń ṣàyè àpọ̀jù ọgbọ́n pọ̀lọ́gbọ́n lára gọ́fẹ́ni tó jù ẹ́ kò lè ráyè ṣe. àtúrẹ́ni ya ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ilan lita'arafu. inna akramakum indallahi atqakum. inna aliman khabir. Tẹ́ ń fi ẹ̀sìn táyé rú mo tún padà sórí. Mo Al-Qur'ani ní mo pè yín ènìyàn. Inna khalaqnakum min dhakarin wa untha. Èmi Ọlọ́run dá yín ní oríṣiríṣi ìran oríṣiríṣi tribe oríṣiríṣi orílẹ̀-èdè. Wa ja'alnakum shu'uban wa qaba'ilan lita'arafu. Mo ṣe gbogbo eléyìí kẹ́ lè bá dára yín mọ̀ ni. Inna akramakum indallahi atqakum. Ẹ̀yin alákatakítí tẹ́ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́. Ẹ̀yin tẹ́ kí àbíràn yín bá lè bàjẹ́ ó bàjẹ́. Kí àbírù yín bá lè bàjẹ́ ó bàjẹ́ kí Islam ọ̀sán máa bàjẹ́. Kò yé ẹni Islam ó dà gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀. Light ò lè ṣiṣẹ́ tí ò bá rí object. Object lọ́ọ̀kan tọ́ọ̀sì sí ló fi mọ̀ pé tọ́ọ̀sì yẹn ṣiṣẹ́. Ògiri ni o igi ni o àmọ́ tó bá tan torchlight sí atẹ́gùn lásán ó rí pé kò wúlò orí nǹkan kan ní nǹkan yóò ṣiṣẹ́ lé ìmọ́lẹ̀ ní Islam ò lè ṣiṣẹ́ tẹ́ ẹ̀ bá nífọ̀kànbalẹ̀ nínú gbogbo ẹ̀ náà fẹ́ dàrú lẹ́dàrú lókè lẹ́dàrú sàlẹ̀ Ọlọ́run dá wa ní ìran kí ló dé tí ìran yóò jọ yín lójú báyìí kí ló dé tẹ́ ń dá wàhálà lẹ̀ láàrin ilẹ̀ Yorùbá kí ló dé tẹ́ ìgbà pẹ́ yìí lakọ bí Ọlọ́run ẹgbà pẹ́ yìí ní kọ́kọ́rọ́ àlìjánnà ń bẹ lọ́dọ̀ yín wáì ẹ̀sùn àárín mùsùlùmí ẹ̀sọ́ wá dọ̀tà ara wa ẹ̀tún lọ́kọ́ lẹ́lẹ́sìn Christianity ẹ̀lọ́kọ́ làwọn oníṣẹ̀ṣe
ogun yẹn wá pọ̀ lórí Islam. Ramadana ló ń bọ̀ yìí bó la ṣe ní gbààwẹ̀ pẹ̀lẹ́pẹ̀ o àwọn ìgbààwẹ̀ ìpè tẹ́lẹ̀ àwẹ̀ àdúrà la máa gbà ẹ̀yin lẹ́mú gbogbo ẹ̀ kankan ẹ̀jẹ̀ má pèjúwe kan wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àgbẹ̀ arákùnrin kan ní Tumama ọba àlù Yamama Aitam olórúkọ rẹ̀ arákùnrin tá a wí òun ló gba Islam lẹ́yìn ìgbà tó di tàmí òun lọ́ọ́ pa Ànábì tọ́lọ́hun fún ṣe wọ́n wá arrested pẹ̀lú evidence pé ọ̀fẹ́ wa pa Ànábì wọ́n dè mọ́lẹ̀ Ànábì dọ́dọ̀ rẹ̀ ńjọ́ àkọ́kọ́ Ànábì ní ọ̀yá sí Islam so tí o rí pé ìwà wa mùsùlùmí dá ó lóun ò ṣiṣẹ́ ó ní tó bá fẹ́ parun tó bá dẹ̀ fẹ́ ṣàforíjì ó gbà pé ní tí mo rè lọ ṣàforíjì fún Ànábì wíjọ́ kejì ó wíjọ́ kẹta nígbà òdìjọ́ kẹta Ànábì ní ẹtúlẹ̀ kì í ṣèyàn kékeré yẹn ńlá bí ọba gba Islam ìyẹn ò mí ìpè ayé ọ̀pá ẹjọ́ máa bá tiẹ̀ lọ atú ọlẹ̀ torí tọ̀ náà bí ẹ̀sìn wa ṣe kọ́ wa ká máa ńlá foríjì èmi Ànábì foríjì ọ̀ torí mi Ànábì lọ sọ pé ó fẹ́ pa ọ́ ẹ dákun àwọn tí wọ́n pa Nájímù l'Óṣogbo méjì wọ́n bọ̀ lórí ìtàn yẹn méjì nìṣòro àwọn Sálàfí tó le jù àbí mẹ́ta àkọ́kọ́ ṣòro wọn ni pé ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ẹni tó ti wà drug addicted tó gbàgbọ́ pé paracetamol méjì ti ń ṣiṣẹ́ fún gbogbo ayé ò lè ṣiṣẹ́ fún torí bọ́dì òun tóbi ju paracetamol méjì lọ wàhálà tó ń ṣe tóbi ju paracetamol méjì lọ àbálọ àbábọ̀ yọ parẹ́ gbogbo tó lè ní ọmọ wa bí ṣe ń kó ibùfín jẹ ní ọmọ kó paracetamol jẹ kídìnrín rẹ ò ní bẹ́ sọ sẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n máa ń lóògùn aládìpọ̀ lálálẹ́ paintable tí ojoojúmọ́ kídìnrín wọn ìpẹ́ tí fi da sẹ́lẹ̀ bí paintable tí bá ti pọ̀ nínú ẹ̀jẹ̀ yọ pa kídìnrín yọ pa lífà. àkọ́kọ́ sọ̀rọ̀ wọn nìyẹn wọ́n believe pé bí nǹkan bá ṣe le tó lọ́nà wo sì tẹ́wọ́ gbà. ìṣòro ẹlẹ́ẹ̀kejì wọ́n ti fún àwọn olórí wọn ní respect kọjá tọ́nàbí wí tí Kùránì wí wọ́n fẹ́ lè sọ ìmáàmù ní ìdígbàkejì Ọlọ́run àbá control mọ́sálásí advice àwọn mùsùlùmí ní ìmáàmù lúwà fún kò tí ì lọ lẹ́fù kó wá jẹ́ pé tẹ́nìbọ̀dì báyìí sọ̀rọ̀ báyìí yéé bí ìgbà tó jẹ́ pé ọlọ́run bú Ọlọ́run gan ẹ̀ sọ̀rọ̀ àmọ́ tí a bá bú ẹnìkan tó jó lórí yín ẹ wá fa gbogbo ẹ̀ bí ẹni pé ìgbẹ̀yẹn láyé pín sí ìmáàmù ìlú ó wà lábẹ́ ìjọba ó sì wà lórí lọ́dọ̀ àwọn aláṣẹ ìlú ẹ̀ ẹni tẹ́ bá pè ní màmú tẹ́yìn wá gbẹ́rù bí ẹni bí ìbẹ̀rù ní ayé parí sí irú ẹ̀ ló ṣẹlẹ̀ l'Óṣogbo Nájímù wọn lọ́sẹ̀ ìgbà ìsìláàmù padà ni ó kásùbà àtàwọn yan náfìlà kọ̀mọ̀ pé àyàn náfìlà níbi àti kásùbà ó tó di yókù tó di dùá òun yan náfìlà wọn ló ṣe déédéé wọn ní bàṣẹ gbọ́sọ̀rì yẹn wọn ló ṣe déédéé gba ìmáàmù ń ṣe wáàsí lọ ìmáàmù wa ń ṣe wáàsí àwọn aláìmọ̀kan tí wọn máa yan náfìlà lẹ́yìn ìrun gbogbo wa sì kọ́ la fi jẹ́ ń tù ìyẹn nínú bí òun wọ́n ní lọ́nà wọ́tàbọ́nà ọ̀pá microphone sí ìmáàmù pé ẹ wà kẹ́ẹ̀fù o àwọn ọmọ líle ń bẹ láyà nẹ́bí manage Umaru nífa ẹ wà kẹ́ẹ̀fù tó wí báyìí instead tí wọ́n fi ṣe sùúrù àpótí fíṣẹ̀bílì láì ní dán lórí ẹ̀ wọ́n lè jẹun fi gbé jáde ní orí màmú fún ìwọ rí màmú fún ìwọ rí màmú fún ọ̀nà pásì màmú àbálọ àbábọ̀ wọ́n pa ẹni ẹlẹ́ni o ìbò ni wúẹ̀ wà ní Islam ta lọ lọ́n fún lọ́tọ́rìtì ìlú ẹ̀ Ànábì wà ní mọ́sálásí ní ọ̀kan arákùnrin kan wọlé ó sì yọ àsákàrí ẹ̀ lọ́sọ̀gbọ̀tò ní bá tọ̀ sínú mọ́sálásí tó sì rí àwọn mùsùlùmí tí wọ́n pọ̀ báyìí Ànábì máa pọ̀ wá tọ́jà àwọn sàhábà dìde wọ́n fẹ́ wá ń lu Ànábì ní ẹ fílẹ̀ ẹ jẹ́ kó ṣe tí ó ṣe tán ó sì farabalẹ̀ tọ̀ tán ó tún fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ di okùn ṣòkòtò ní wá lọlé Ànábì lọ́wọ́ bá wa sọ ọ́ Ànábì tó ṣàdúrà fún Ànábì wa ní ẹgbẹ́ omi ọ̀pọ̀lọpọ̀ wa ẹ dà sórí ìtọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá ti dà sí tílẹ̀ bá ti fa omi yẹn lọ ẹja kírun Ọlọ́run wa ti fọ ìtọ̀ yẹn mọ́ máa padà rí arákùnrin yẹn kó tó wá tọ̀ máa Ànábì tó wà lọ́lé àní àwa béèrè ẹni àyọ kó tó wá tọ̀ àfi bẹ́ẹ̀ ni ẹ gba Islam ẹni ọ̀tọ̀ sínú mọ́sálásí nù kì í ṣe gbogbo Ànábì o ẹ dárúkọ èèyàn méjì tànábì pa nítorí pé wọ́n bú bó lẹ́sẹ̀ pa Dèbórà Sókótó torí gbogbo Ànábì ṣé pípa lọ́kàn ni agbára tó ju agbára ìmáàmù lọ lágbára mufti ìlú mufti òun ni attorney general òun ládájọ́ agbára tó ju mufti lọ òun ni agbára hukuma gọfúmẹ̀ntì gangan fúnra ẹ̀ àti gbé kínní yìí sórí jù àti alẹ́ jù nínú ọ̀fàkùn Nájímù àwọn tí wọ́n kó ń bẹ̀ ọlọ́nìkan láàmú ẹ̀bẹ̀ kọ́ bá wà làwọn o bá
bàbá wa bá ọ̀rọ̀ ẹ̀sìn débi pé pípa lónìí pípa lọ́la èèyàn mélòó ni ó kù nínú ẹ̀sìn àwọn kan bẹ lókè wọ́n ń tàbá wọ́n ń tàbá àwọn kan bẹ ní ilẹ̀ wọ́n ń tàbá wọ́n ń tàbá àwọn kan bẹ lókè wọ́n ń tàbá àwọn kan bẹ ní ilẹ̀ wọ́n ń tàbá wọ́n ń tàbá àwọn òkúkú lọ́ta lọ́wọ́ bèlè bọ́n láyé wá ìtú ọba ẹ̀dá ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn kárí mú mi ká lè rojú sáàdì ní olúwa mi. àmín o ká lè rojú sáàdì ní olúwa mi ká lè rojú sáàdì ní olúwa mi o ká lè rojú sáàdì ní olúwa mi ká lè rojú sáàdì ní olúwa mi. ẹni tẹ́ ní dandan bí ìlú bá lè bàjẹ́ ó bàjẹ́ ó máa lè níyìn ni ẹranko níyìn ni ṣé ẹ lérò pé lè ṣe Islam títí káwùsá sọ pé kẹ́ ẹ máa bọ̀ pé àwọn lẹ́yìn kò pọ́sibú wọ́n pa onítàn pé mo tẹ fi kéré kà kọ́lí ilé bàbá ẹ̀ kọ́lí ìlú bàbá ẹ̀ bí n ta fún ọba tẹ ọlọ́run ẹ wá yẹ ẹ ń yẹ ilẹ̀ Yorùbá pé ẹ̀sìn Islam lọ́sàkàn yín orí mo lẹ́tí wá practice ẹ̀ bí o bá tẹ́ yín lọ́rùn lẹ́ Yorùbá kọ́lí ilé kọ́lí bí wọ́n bá ti ṣe tí wọ́n bá ti ṣe jàgídíjàgẹ́ lọ darapọ̀ mọ́ wọn ẹjọ́ máa dá yẹ̀wò kí bí wọn ọlọ́run sì jọba yín papọ̀ ṣé dandan ní ká ẹgbẹ́ ni mo ti sọ bí wọ́n àṣìkà tí mo ṣe lọ mo ní kí ìjọba ó kún fẹ́ẹ̀ pẹ́ wa àwọn ìlú tí a bá gbà pé àwọn fẹ́ jẹ́ alákatakítí gbogbo ẹni tó bá jọ orú wọn ẹ máa lọ dìbọ́ọ̀tì wọn síbẹ̀ àwa tá a gbà pa lè jọ gbé pẹ̀lẹ́ sí mi ẹjẹ́ àwọn ọjọ́ máa gbé lákàáfíà ẹ má da ayé ru ẹ má da àríwá rú mọ́ mo ti sọ yín níbi wá àṣìkà tẹ wá nílùú yóò important sí yín èdè ìlú yóò important sí yín àgbàlagbà ìlú yóò important adarí ìlú yóò important ṣé dandan ni kíran Yorùbá ó ṣẹrú ràn mí kú ni ṣé dandan ni ẹ pariwo ẹ ranjú bàbá wa Sultan adamallahu hayatahu wa tawlatahu èèyàn dáadáa ni bàbá Sultan torí ẹni tó gbárí ni is a man that full of wisdom the Sultan of Sokoto is an highly respected monarch torí bàbá nílà káyìká bàbá tẹ̀yìn lọ sásí lọ́dọ̀ iṣẹ́ rántí pé Súfì ni gbogbo Súfì tìlú yín lẹ́sìn ti fẹ́ kó báyé wọn jẹ́ bàbá wa Sultan wọ́n nídìí àti tètè chẹ́ẹ̀kì ara wọn tán bá fẹ́ kílẹ̀ Yorùbá ó di kílẹ̀ àjọ kan pé àwa náà ló lórí tiwa torí àwọn èèyàn yìí lórúkọ bàbá Sultan láti fi yẹ̀yẹ́ gbogbo àgbàlagbà ilẹ̀ Yorùbá ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mú oṣù lọ́jọ́ méjì nígbà ayé Ibn Abbas nígbà ayé Ànábì tàbí nígbà ayé Ibn Abbas sàhábà kan ló dé láti Syria wọ́n pè ní Khuraiba nínú Ramadan náà sí Ibn Abbas wá bi léèrè pé ọjọ́ wo lẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ní Syria ni wọ́n sì bẹnu Ramadan náà jọ náà ó ní ọjọ́ Jímọ̀ làwọn bẹ̀rẹ̀ Ramadan tó láwọn lóṣù jọ Àlàmísì Ibn Abbas ní ọjọ́ Jímọ̀ làwọn tó lóṣù Sátidé làwọn bẹ̀rẹ̀ àwẹ̀ o àjẹ́ pé a kàkúléètì ọjọ́ tiwa kó lè ká lè mọ́ ti yín ẹ dákun sọ ní kí gbogbo àwọn tí wọn ò gbà àwẹ̀ níjọ́ àkọ́kọ́ yẹn sọ pé wọ́n wọ̀ náà ni kí ló dé kí ló sì fà nígbà yẹn tẹkinọ́lọ́jì ò sí súnmọ́ ẹ̀ńdàrú yàtì mélòó lẹ́rí máa ń sánmà níjọ́ tí Ọlọ́run ti dá òṣùpá kò dín a seconds ìrìn àjò rẹ̀ tí ń rìn wasamsu tajri li mustaqarrin laha dhalika taqdirul aziz al alim wal qamara qaddarnahu manazila hatta aada kal urjun al qadim mo sọ ní South Africa aláwọn tí wọn jáde tí wọn ní ṣe technology ní ọmọ dictate fún Islam ni kí ló lo kibla finders ọ̀fẹ́ kírun kíbla ní sọ bí tó fèsì gbogbo mọ́sálásí kẹfẹ́ ìwọ náà bí ẹ ti ń fàlà kiri pé ọkọ̀jú sí kíbla sójú sọ́nà lẹ wò ní ebi technology lẹ fi fáìdẹ̀ tẹ̀ bá ń ṣàdúrà kí ni ìtẹ̀sùnmá tẹ̀ ń tì bọ̀wọ́ káńtà tẹ̀ǹtẹ̀ wọn sọ fún para technology kí ló dé tó lò òun wọ mọ́tò ó mọ̀ para technology ní mọ́tò kí ló dé tó ọmọ ìgbọ̀nà kún mi kí bá nẹ́bí ṣe ìgbọ̀nà kún òun wọ bàtà tó dáa kí ló dé tó ọmọ wọ bàtà tá nẹ́bí wọ òun pè gbèsè ayé inú èsì kí ló dé tó ọmọ tó yọ èsì kó nínú ilé rẹ bá nẹ́bí òdo èsì rí gbogbo ní technology kó wà lẹ́nu òun lo tẹlifíṣàn ó tún wá ń sọ wípé a gbọ́dọ̀ ya fọ́tò kí ni jẹ́ fọ́tò ìpìlẹ̀ tẹlifíṣàn ìpìlẹ̀ fídíò ní fọ́tò náà ṣe àìlájú lásọ pé ń dàrú yẹn yìí láàmú yìí àbá ìrìnkiri ayé àbá ìmọ̀ tó tọ́ àìlájú lápè ní mo mọ̀ fẹ́ dá kọ bàbá Mudiru ní ká má sọ pé òní ń kọ́ wọn rárá ọ̀tọ̀ ní bàbá wa Mudiru Adamallahu hayatahu ọ̀tọ̀ ní akéwàgbọ́ mo ní respect fún wọn dópin
pẹ̀tì nítorí mi sọ fún yín ni pé táyà bá lajú ẹ má lajú lábẹ́ afatuminuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd kí ló dé tẹ́ gba apá kan tírà gbọ́ tẹ́sí máa ń kọ apá kan tírà distinct tírà tẹ́ kọ sílẹ̀ bẹ́ẹ̀ fẹ́ wọ́n bá lo technology ní in 50 years to come or even 10 years to come ayé òkúrò ní level àrànjú mókè technology ló kù tara yọ̀ máa wò wo iye country tí wọ́n ti lo technology fi mú sùn ti last year tí wọ́n sọ àwọn tí wọ́n jẹ́ astronaut ní UK wọ́n sọ pé Saudi Arabia wrong pẹ̀lú ọjọ́ tí wọ́n láwọn olóṣù yẹn irọ́ ni kò gbọ́dọ̀ tíyàn tó ní calculation ó ní measurement oṣù tí ń yípo ayé ń yípo oòrùn oṣù yípo oṣù bá yípo ayé ó níye ìgbà tí ń lò 29 days 44 minutes bóyá 60 seconds kò possible ká gbàwẹ̀ 30 lẹ́ẹ̀mẹ́ta àtẹ̀léra wọn kò possible nínú calculation àwọn tí wọ́n ti jáde kúrò nínú ayé tàwa yìí tí wọ́n ti lọ sí space tí wọ́n ń wo òṣùpá lọ́ọ̀kan mùsùlùmí bẹ́nu àwọn àfáà gidi ọmọ Saudi kan bẹ́nu àwọn tí wọ́n lọ sí space of recent tó jẹ́ àfáà gidi tó náà confam ẹ̀ pé kí ni yóò change ní ìjọ ọlọ́run ti dá billions of years ago kò change kí ni tí ń tẹ́ wá dúró lábẹ́ kúkú tẹ́ sí pé fún everybody tó bá wùwọ́ tó bá ní ń dọ̀ ọba tó rọ́ọ̀sù ní ọlọ́run tẹ́wọ́ gbà tó bá lèmi tí mo bá sọ wípé technology ni màá fi káńtì ẹ̀ ọlọ́run tẹ́wọ́ gbà kí ló dé tẹ́ fẹ́ dá yẹ̀wò ó ní àbí èlò tí wọ́n ń ṣépè fún àwọn nílẹ̀ Haúsá nítorí ọ̀rọ̀ oṣù ṣe é lérò pé gbogbo ẹni tí bẹ́ẹ̀ lé Haúsá ló gbà fún oṣù tán wọn ṣépè fúnra wọn èwo ni ẹni tí ò bá ti tẹ̀lé ẹ pa ẹ̀sìn wájà pa ẹ̀sìn wo ló wí bẹ́ẹ̀ wo ló ti wí àyà Kùránì wo mo láyà Kùránì ti ẹ̀mú jáde Kùránì mo ti máa ń sọ ti pẹ́pẹ́ tó bá fẹ́ báwọn yẹn yá bí ìwọ̀n bá ní ọba wọn làdíìsì wọn àìmọye àdíìsì tó wà dọ̀yìn tí wọ́n sọ di alágbára nísìnyí àyà Kùránì àti common sense ní kó bá wọn lò kí ló dé tá a fẹ́ báyìí jẹ́ báyìí ní parí Tùmámà ọba àlù Yàmámà kẹ́ẹ̀lì mọ̀ yí pé respect fún ìlú yẹn pàtàkì respect fáwọn olórí yẹn pàtàkì kódà bí wọ́n ṣe mùsùlùmí Tùmámà àdọ́gba ìsìláàmù tán lọ́ba ló fẹ́ lọ sí umrọ́ ẹnìkan ò dẹ̀ lábàárí làbáyíká gbọ́wọ́mọ́ làbáyíká tá a máa ń rí ẹnìkan ò rí ó nà àkọ́kọ́ ẹni tá a nàbì fi kọ́lẹ̀ ni ọwọ́ àwọn ọdún mọ́ka báwọn yẹn ṣe rí i pé Tùmámà ní bọ̀ gbogbo àwọn ẹ̀ṣọ́ ẹ̀ náà ti lọ pàdé ẹ̀ wọ́n jọ wọ̀lú ni inú gbogbo aráàlú ń dùn torí gbogbo oúnjẹ tí a máa ń jẹ ní Mẹ́kà ìlú Yàmámà ní produce oúnjẹ tí ìlú Mẹ́kà tó wà lórí àpáta ń jẹ ọwọ́ wọ̀lú gbogbo àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ìgbà yẹn wọ́n sáré pàdé ẹ̀ ó ní mi ó ní mùsùlùmí lòun òun ìsara yín o òun ò ní kẹ́ ẹ mọ́ kí o àwọn mùsùlùmí lòun ọba lọ sí wúmúra nígbà parí wúmúra lọ wá pé pàdé ó ní gbogbo yẹn gbọ́ o mi ní jẹ́ kí ìlú Yàmámà kó fún yín ní kọ́ọ̀pù jéró ẹyọ kán títí tá nàbí ó fi pàṣẹ pé kí n ké fún yín torí pọ́tà nàbí mi kèfèrí ni yín làwọn ará Mẹ́kà ní ẹ bá gbé òjíṣẹ́ dìde pé kọ́kùnrin yóò tó kó lu ẹ tètè lọ́dọ̀ ànábì kẹ́ ẹ lọ́kẹ́ dédé láàrin ọ̀sẹ̀ kan ọyẹ ẹgbẹ́ àkúnmí kútùpà wọn bá dé Mẹdínà wọn bá ànábì wọn bá sọ fún ànábì ní níbo kí ni aitam Tùmámà ọba àlù Yàmámà kí ni báwo yóò fẹ́ bí pa ìlú mi kèfèrí ibẹ̀ sáwọ òun ní ẹsẹ̀ kèfèrí sí ni ebọ́lọ̀ ní ẹsẹ̀ kèfèrí sí kọ̀mọ́ òfin Ọlọ́run tó wà lórí kéèyàn fi bí pa yẹn ṣe bí wọ́n ra ọjà lọ́wọ́ ẹni ṣe yóò bùn wọn ni ànábì bá gbé ṣiṣẹ́ dìde ẹ lọ sọ fún Yàmámà kò gbọdọ̀ kúrò nínú ìlú mi tó ń jẹ́ ó fi wọ ìlú Mẹ́kà ju bí ṣe wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ọba ìlú Yàmámà Tùmámà aitam ńlọba ránṣẹ́ sí ìlú ẹ̀ ó ní òun ò ní kúrò nílùú yìí àfi kó ń jẹ́ ó sùn mọ́tò nínú ìlú yìí kó ń tó jáde ànábì mọ̀ pé mùsùlùmí ti ń bẹ ní Mẹ́kà lásìkò gbà yẹn náà tó 2%. ó pàṣẹ pé ìran mi important sí mi ìlú mi important sí mi ebi làwọn tí wọ́n ti ń tọwọ́ bọ Kùránì lódì ebi nọ́mbà yín tù ebi tọ́lọ̀ ti sọ pé òun lọ bá ìlú Mẹ́kà wọ́n ní ìlú Mẹ́kà nìkan lọ́jọ́ wa lé lórí kì í sọ́ba gbogbo ayé ẹ̀ wọ́n bí ẹ̀ ṣe twisted wàràs ntí abánabi ṣe pàtàkì ìlú ẹ̀ náà lọ́ba pàtàkì ẹ̀ la uqsimu bi hadha al-balad wa anta hillu bi hadha al-balad ọlọ́ni ilé ọmọ ọkọ Mẹ́kà mo fi ọ̀bùra ọmọ ọkọ ìlú Mẹ́kà mo fi ọ̀bùra ló fi já sí pé gbogbo ẹlẹ́sìn tó bá yọ wà nílùú ẹ̀ development ìlú ẹ̀ gbọ́dọ̀ pàtàkì sí ẹ̀ àmẹ́yìn gbèdé ẹni rárá ọ̀tá lẹ́ẹ̀ma bá gbogbo ayé ṣe ẹ̀ ń bá mùsùlùmí ṣọ̀tá ẹni tí ń kírun tí ń pèrò mọ́sálásí ẹni kèfèrí ẹni tí ń lọ Mẹ́kà ẹni kèfèrí
ẹni tí ń gbààwẹ̀ ẹlọ́lọ́wọ̀n ní gbààwẹ̀ rẹ̀ ní kèfèrí ni ẹni wọ́n gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ kí ló dé ìwọ lọ́lọ́ ni káwọn dúpẹ́ tí ìṣẹ́gbẹ́yìn mọ̀ ni ọlọ́mọ fàṣẹ kẹ́ ẹ̀ dáyé sí lọ́wọ́ ẹ̀ bá mọ̀ ti payé rùn ẹ̀ bá ti lọ dáyé bò mí ojú tì yẹn lè kó láyé tá a wà mí ní akọ̀lákínàkú àfi àná ìtukùn wọ́n mi ní àná ìtukùn tààràtà lọ́wọ́. tààràtà ni ó kọ́ra. tó bá wá rí bẹ́ẹ̀ ọmọ akéwùgbẹ̀rù wító ìjọba president Tinubu àti pariwo títí ẹ tètè mú àwọn radical ideologist yìí ẹ tètè mú wọn so àwọn tí ń ṣépè fún yàn lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bù yìí ṣé kò sófin nílùú mọ́ ni ṣé DSS ò ṣiṣẹ́ mọ́ ni tí wọ́n fi ń halẹ̀ pípapípa tí wọ́n kú bàbá ń kálukú báyìí dẹ́ẹ̀dẹ́ ń wò wọ́n bóun ni peace ṣe fẹ́ rẹ̀ wọn àtọ́ bẹ́ẹ̀ kan ṣe wẹ̀ ní Mẹ́kà ẹni wọ́n bá bí dáa tó lè sọ gbogbo tẹ̀sán yìí nígboro Mẹ́kà kó sọ lórí íńtánẹ́ẹ̀tì kó dẹ̀ mọ́ sọ gbogbo àwọn Mẹ́kà kọjá rẹ̀ kọ́mọ ṣépè fẹ́ everybody kọ́mọ bú everybody kọ́mọ sẹ́bílẹ̀ ìlú Mẹ́kà lórí nítorí nǹkan táwọn ọba wọn ṣe kó wọn tí ó ṣẹlẹ̀ sóò ṣé sọ fún yín pé wòlíì làwọn ọba Mẹ́kà wọn yìí ṣe wòlíì èèyàn bíi tiwa ni wọn àwọn náà ń ṣẹ lọ́run àwọn náà ń lò gbádùn tí ń gbà míì tí ọba tọ́ lọ́run wọn mánéjì ayé ara wọn ni kí ni tí yín ti jẹ tẹ̀lé wá sáyé ti nira kí ni tí yín ti jẹ tẹ̀ ń fẹ́ ju hóhóhóhó yé ti jẹ tẹ̀ ń fẹ́ bá gbogbo nǹkan jẹ́ máa lò ọmọ akéwùgbẹ̀rù ìtò mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi san rere. ẹ̀dá ẹ̀sìn nítorí ọ̀la ẹ̀dá ẹ̀hùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá àyàfó Olúwa. Bàbá President Tinubu nígbà tí Ọbásanjọ́ ń bẹ nípò Aláàfin àti Ọọ̀ni ń bára wọn jà Ọbásanjọ́ ló mọ̀ kọ́ṣán àwọn méjèèjì ẹ sì ń wòran bàbá President Tinubu nígbà tẹ́ ń bẹ nípò yìí ẹni lè lè parí ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá sọ fún àwọn méjèèjì pé ìwọ dúró bí ẹnìkan ò ní kọjá ẹ má wòran ẹ má jẹ́ ilẹ̀ Yorùbá kú sí méjì nígbà tí yín o ẹ má jẹ́ ó jẹ́ pé 2027 nìkan ní la target ẹja wọn ti bẹ lábẹ́ ká ṣàtúnṣe kí nǹkan yọ ọmọ bá wa wọ another ọdún òṣèlú mi o ẹ jẹ́ ká yanjú ẹ̀ bàbá Tinubu fẹ́ẹ̀ bá yanjú ọ̀rọ̀ tó wà ní ilẹ̀ tìjọba yìí tán ẹ̀yin lẹ òròjọ́ rẹ̀ bó dọ̀run. ṣẹ́gbọ́ ẹ̀yin lẹ òròjọ́ rẹ̀ bó dọ̀run ẹ̀yin lẹ òròjọ́ rẹ̀ bó dọ̀run ẹ̀yin lẹ òròjọ́ rẹ̀ bó dọ̀run ẹ̀yin lẹ òròjọ́ rẹ̀ bó dọ̀run. àwọn sọ́jà Nàìjíríà abẹ́ Ọlọ́run fún wọn Ọlọ́run kó bá ní dúró tì í Ọlọ́run kó fún yín ní ìṣẹ́gun àwọn tó ti kú nínú àwọn sójà Nàìjíríà Ọlọ́run bá ní ṣàforíjì fún wọn ọba múlé wọn ró fún yín ní ṣẹ́gun fún wa ní ṣẹ́gun lórí ọ̀rọ̀ àwọn ọ̀tá àlàáfíà àfikàn ṣoṣo ọlọ́ọ̀bí Ọlọ́run gbogbo àwọn tí wọn kú ní káyàmọ́ gbogbo àwọn tí wọn kú káàkiri àbí Ọlọ́run tó látọwọ́ àwọn alákatakítí Ọlọ́run ò bá ní ṣàforíjì fún wọn àwọn ẹlẹ́rú Ọlọ́run káwọn kẹ́ni tó kúkú ṣe ìdí pàápàá jùlọ àwọn mùsùlùmí jẹ́ ń parẹ́ pẹ́tẹ́ níbẹ̀ àtàwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí Olúwa bá a múlé wọn dúró àfikàn ṣoṣo rẹ̀ bí Ọlọ́run mọ́jẹ́lẹ̀ Yorùbá ọba jẹ́ àwọn pípọ̀ yìí ti wọ káyà mọ́ ètò mi pé wọ́n ti dé Ṣakí wọ́n ti dé Ṣẹ̀yìn wọ́n ti dọ́yọ̀ wọ́n ti dé Ògbómọ̀ṣọ́ torí nǹkan ẹyọ kan tó wà láàrin gbogbo ìlú yìí náà ni Old Ọ̀yọ́ National Park ibẹ̀ náà sì ti wọ̀ yìí Ọlọ́run wà ní gbàgbára lọ́wọ́ wọn wọ́n á máa sọ àwa náà níbi tá a ti máa ra sọ àti ibi tá a ti máa ra sọ ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ máa bọ̀ nílé sí Akeugba Gold anílẹ̀ tó pọ̀ tó dẹ̀ lágbàá acres of land àti ilẹ̀ ìgboro ẹ bá wa dòwò pọ̀ Ọlọ́run ó máa ṣàánú ẹ̀yin náà bákan náà skul wa ẹ mọ̀ wá sí skul àti ilé kéwù wa àwọn ọmọ náà lálùbáríkà Umar Ramadan àsìrọ̀gbẹ́dásí ẹni tí ò bá ti ráyè ẹ pè wá tí hajj ló ti lọ́dà bẹ́ẹ̀ ni kó ti fẹ̀yìntì for now títí tá a fi tún gbọ́ àṣẹ míì látọ̀dọ̀ ìjọba National Hajj Commission títí tá a fi gbọ́ nǹkan míì bákan náà ẹni wọ́pọ̀ ẹni wáyà ẹ mẹ́sẹ̀jì wa lórí WhatsApp number wa 08057818180 ìlú òyìnbó tó wà ní Nàìjíríà ní Amẹ́ríkà ní Russia ní ilẹ̀ Lárúbáwá ní ẹ mẹ́sẹ̀jì ọlọ́mọdé provide fún 080578181 tó bá dínú Ramadan ara gbèsè tá a fẹ́ gbé fún Ramadan ọdún yìí a fẹ́ bẹ̀rẹ̀ ìtààmù mìsíkì a fẹ́ mọ fún àwọn èèyàn lóúnjẹ tó bá ti wá sí ọ̀la tàbọ̀tánla a fẹ́ lójú dáadáa gbogbo ẹni tó bá ní tó fẹ́ fún àwọn èèyàn fún Ramadan ẹ pè wá sojú yín náà láti máa pè fún àwọn èèyàn àwọn kan bẹ́ẹ̀ tó ti máa ń pín owó lálẹ́ Ramadan bí bàbá wa láṣẹ wà àbànà tó máa fi sọrí wa
gbogbo ẹni tó jẹ́ pé o fẹ́ fún yàn lóúnjẹ o fẹ́ fún yàn lẹ́ran o fẹ́ fún yàn lówó ẹ pè wá àwọn náà dẹ́sítà dé ń pa àdéjàmbá àmọ́ náà àwọn èèyàn ó ṣe àdúrà fún yín tó lẹ́ni ó bá fún yàn lóúnjẹ náà Ramadan ọ̀gá orí tó ga ní o 08057818180. ẹ̀yin olólùfẹ́ ẹ wo a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.